Wá gbọ́ ohun tí ìràwọ̀ rẹ ń fẹ́ kí o ṣe lọ́jọ́ tòní, kí ọjọ́ tòní lè dára, kí o lè sunwọ̀n, kí o lè rí tiẹ̀ ṣe lónìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Sunday, May 11 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì máa gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, ìgboyà máa wà fọ́pọ̀ yín lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ lọ́jọ́ tòní á rọ̀ yín lọ́rùn púpọ̀. Lọ́jọ́ tòní ẹ máa lè gbégbèsẹ̀ èyí tó máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ iwájú. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó dàbí iṣu tẹ́tí ní látijọ́ mẹ́ta ó ṣeé ṣe kí gbogbo èèyàn jú pátápátá lénìí, tí ẹ sì máa wà ní àlàáfíà àti ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀. Lénìí kò dára kí ẹ sùn láì tọ́nà sùn, kò dára kí ẹ wọ aṣọ dúdú birimù látòkè délẹ̀. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́ tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kò sì dára kí ẹ sọ̀rọ̀ àsọjù láwùjọ lónìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ó ṣeé ṣe ká ìbàlẹ̀ ọkàn wà fún yín, kíkorò ọkàn gbalẹ̀ lọ́kàn yín lénìí. Ó ṣeé ṣe kó máa ṣe bí ìgbà pé kẹ́kọ̀ọ́ dá wà lẹ́yìn nìkan. Bẹ́ẹ̀ sì ni ìyẹn máa ràn yín lọ́wọ́ láti jẹ́ kọ́kàn yín tún balẹ̀ pẹ̀sẹ̀ tí ẹ bá ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ má ṣàṣejù lórí pé ẹ̀ ń tẹpá mọ́ṣẹ́ ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ create àkókò láti fi relax, láti fi sinmi. Ẹ rí dájú pé ẹ ṣiṣẹ́ díẹ̀ kí ẹ sì sinmi díẹ̀. Ẹ má ṣe àṣekára ju bó ṣe yẹ lọ. Ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun lénìí. Sùúrù báyìí àti ìfọ̀kànbalẹ̀ ní kẹ́ fi ṣọ̀pọ̀lọpọ̀ nǹkan yín. Bẹ́ẹ̀ sì ni kẹ́ gbàlàáfíà láàyè káyè tẹ́ bá wà. Kí ẹ sì má wàá fi gbogbo ọkàn tí gbogbo ohun tẹ́ bá ń retí pátá kó lè wọlé ní ìrọ̀rùn fún yín o. Gbogbo àkókò tá a máa mú ṣáájú aago 5 ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, lọ́jọ́ tòní ẹ wulẹ̀ gbára lára yín, kẹ́ má gbára lẹ́nikẹ́ni. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó dára púpọ̀ fún yín. Gbogbo nǹkan tó bá wù yín láti ṣe ni kẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ọ́n ṣe. Ẹ má gbára lé ènìyàn kan láti ní pé bóyá ẹ fẹ́ gbé ìgbésẹ̀, àbẹ́ fẹ́ pinnu, àbẹ́ fẹ́ yanjú kankan. Nǹkan kíkan tẹ́ bá fẹ́ yanjú ẹ mójútó fúnra lára yín, kí ẹ mọ̀ dájú pé alágbára ni yín. Ẹ ní ìgbàgbọ́ nínú ohun tó ń sọ sí yín lọ́kàn, kí ẹ sì mọ̀ dájú pé gbogbo nǹkan kíkan tí ẹ bá ṣe pátá ẹ̀yin náà lẹ máa wà responsible fún o. Lénìí kẹ́ rí dájú pé appreciate àwọn mọ̀lẹ́bí àbáwọn tó súnmọ́ yín tí wọ́n support yín. Ṣùgbọ́n ó dára kẹ́ má fàyè gba kẹ́nikẹ́ni make decision fún yín rárá lọ́jọ́ tòní. Ẹ wá fi ìgboyà ṣe ohunkóhun lénìí. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Ẹ rẹra yín lẹ̀ kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Teal green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, lénìí ìhùwàsí àṣìṣe sí yín máa jẹ́ èyí tó dára púpọ̀. Gbogbo nǹkan tẹ́ bá sì dáwọ́lé lẹ máa ṣàṣeyọrí lórí rẹ̀. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi gbé ìgbésẹ̀ èyíkéyìí tó bá ti wù yín láti gbé. Gbogbo àwọn nǹkan tó dàbí ìgbéraga pátá kẹ́ jọ̀wọ́ rẹ̀ kẹ́ gbé sẹ́gbẹ́ kan. Ìyẹn máa jẹ́ kí ọkàn yín tún balẹ̀, kẹ́yìn gan free lọ́jọ́ tòní, kẹ́ enjoy ara yín. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tí ẹ ti ń ṣe tó ti já ṣàṣeyọrí fún yín, kí ẹ ti dúpẹ́ fọ́lọ́run ọba lọ́jọ́ tòní. Ẹ má wá ṣàṣejù lórí ohunkóhun. Ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún dáadáa lénìí. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì rí dájú pé ara yín yá gágá, kẹ́ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ọ̀pọ̀ yín ìgboyà máa wà fún yín. Bẹ́ẹ̀ sì lẹ máa wà adaptable dáadáa. Ṣùgbọ́n kẹ́ kíyèsára pẹ̀lú àwọn àìgbọ́ra-ẹni-yé tàbí misunderstanding tó bá máa wáyé
ní àyíká yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín, ẹ ṣọ̀rọ̀ sọ, kẹ́ má sọ̀rọ̀ tó ṣe pé ẹ máa sọ tíyàn kan máa wá mú yín sínú tá ní pé lágbájá ìdẹ́ ti ṣẹ̀mí nìyẹn. Lénìí kẹ́ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú gbogbo nǹkan tẹ́ bá ń ṣe lénìí, ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè roge gbámú, ẹ jẹ́ kára yín yá gágá, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín fún lénìí pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní ó ṣeéṣe kó rí bákan bákan látàrí pé múdù yín lè má fi bẹ́ẹ̀ dára. Ó ṣeéṣe kí nǹkan kékeré kó tètè máa múnú bí yín, ṣùgbọ́n ẹ má fàyè gbà yẹn rárá. Ẹ má fàyè gbà kí nǹkan kékeré máa múnú bí yín o. Ẹ rí dájú pé ẹ relax lọ́jọ́ tòní, kí ẹ gbájúmọ́ àwọn nǹkan tó rọ̀gbà yín ká tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ sì ni kí ẹ lo àkókò àti ìgbà lẹ́yìn nìkan kẹ́ fi wòye sí. Ìyẹn máa jẹ́ kí ìgboyà tún wà fún yín, á sì ràn yín lọ́wọ́ láti tún ní ìrètí pé gbogbo nǹkan yín máa tó yanjú. Lénìí ẹ má pẹ́jù níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá wà tàbí tí ẹ bá lọ tí bẹ́ẹ̀ bá dàbí ìgbà pé ara yín ò lélẹ̀. Bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, kí ẹ gbà àlàáfíà láàyè. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí, kẹ́ sì fi ìgboyà ṣe ohunkóhun tẹ́ bá ń ṣe bí mo ṣe sọ ṣáájú. Aago 3 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, ìrọ̀rùn máa wáyé lọ́jọ́ tòní. Láti jọ́ mẹ́ta ló dàbí ìgbà pé ẹ ti ń ṣẹ́ ara yín, tẹ́ ti ń tẹpá mọ́ṣẹ́ tíṣẹ́ ti pọ̀, ṣùgbọ́n gbogbo yẹn pátó máa disappear lénìí. Ẹ máa lákòókò àti ìgbà láti fi relax, láti fi bá mọ̀lẹ́bí ṣe, láti fi pe mọ̀lẹ́bí. Lọ́jọ́ tòní àwọn nǹkan kíkan tí ẹ bá ti ń fẹ́ ṣe tó dàbí ìgbà pé kò tí ì bọ́ sáṣeyọrí lórí iṣẹ́ yín, ẹ má jẹ́ kí yẹn bẹ́ẹ̀ dalẹ̀ ọkàn rárá. Látàrí pé ẹ máa ní táìmù rẹpẹtẹ láti fi yanjú gbogbo rẹ̀ pátápátá lọ́jọ́ tòní. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn lénìí. Ẹ má kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì ṣe nǹkan yín létòlétò lénìí pẹ̀lú. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, ó ṣeéṣe kó dàbí ìgbà pé stress ti pọ̀jù fún yín, bí ìgbà pé ó tiẹ̀ ti rẹ̀ yín pátápátá. Gbogbo àwọn nǹkan tó dàbí iṣẹ́ pátápátá tó ṣe pẹ́ tí ń ṣe láti jọ́ mẹ́ta láìsinmi ó ti ń tẹ̀lé lára yín lásìkò ìkẹ́ kíyèsára. Ọjọ́ tòní á dàbí ìgbà pé gbogbo nǹkan tó dàbí ọ̀rọ̀ iṣẹ́, gbogbo nǹkan tó bá máa stress yín pátá kẹ́ gbé sẹ́gbẹ́ kan kẹ́ fi relax. Ẹ máa fẹ́ lo àkókò àti ìgbà lẹ́yìn nìkan tàbí kẹ́ lò pẹ̀lú mọ̀lẹ́bí lọ́jọ́ tòní. Ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí. Tẹ́ ẹ bá sùn láṣàlẹ́ òní kò dára kí ẹ sùn láì tọ́nà sùn. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kò dára kí ẹ dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́yì tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí dára. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, ẹ máa fẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn tó súnmọ́ yín dáadáa lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ máa wà attentive, bẹ́ẹ̀ sì ni ẹ máa tètè ní ìmọ̀lára nípa àwọn kankan tó bá ń ṣẹlẹ̀ tí wọ́n láyìíká yín lọ́jọ́ tòní. Ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn tó ṣe pé wọ́n jẹ́ olólùfẹ́ yín táwọn náà nífẹ̀ẹ́ yín púpọ̀ dénúdénú. Ìyẹn máa bí ìdùnnú àtayọ̀ tó pọ̀ fún yín, á sì jẹ́ kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀. Ẹ rí dájú pé ẹ ṣe dáadáa sí wọn, kẹ́ fìfẹ́ tó tọ́ hàn sí wọn, kí wọ́n mọ rírì pé lágbájá ìtì ẹ̀ nífẹ̀ẹ́ wa lénìí. Yẹn máa ràn yín lọ́wọ́ dáadáa, kódà ó lè attract oríire fún yín tẹ́ bá ṣe bẹ́ẹ̀ lénìí. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ rẹra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19, lénìí ẹ lè relax. Ẹ má ṣe fàyè gbà kí nǹkan tó ń lọ láyìíká yín kó wá fa ìbínú fún yín o. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, ẹ má ṣe fàyè gbà kí nǹkan boná sí inú omi àlàáfíà yín lọ́jọ́ tòní. Ẹ gbà àlàáfíà láàyè, kẹ́yìn gan fúnra yín wà ní fọkànbalẹ̀ dáadáa. Àwọn kan wà tó máa rọ̀gbà yín ká lénìí tó ṣe é pọ́n lè fẹ́ máa ṣe àwọn nǹkan tó ṣe é pé á fẹ́ mú kí nǹkan sun yín, á fẹ́ kẹ́kẹ́ wà frustrated tàbí kó dàbí ìgbà àkọ́kọ́ fẹ́ fi distract yín. Lénìí ẹ má wulẹ̀ fàyè gbà rárá. Ẹ wulẹ̀ mind the business yín, ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí lénìí àbí tí ó kàn yín. Ó dára kẹ́ lọ́jọ́ tòní láti fi relax, kẹ́ má wulẹ̀ stress ara yín rárá. Ẹ free mind yín kí ẹ wà positive, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Ẹ fìfí àtọ̀yà hàn sí àwọn èèyàn, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó
tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ọ̀pọ̀ yín ó ṣeéṣe kí ẹ rí nǹkan tá fẹ́ mú yín kanra lọ́jọ́ tòní tá fẹ́ kí ẹ bínú pátápátá. Ẹ kíyèsára pẹ̀lú ìbínú yín o, ẹ kíyèsára dáadáa, pàápàá téèyàn kan bá múnú bí yín lọ́jọ́ tòní. Tẹ́ bá lè gbégbèsè láti rí dájú pé nǹkan náà yanjú pẹ̀lú ọ̀rọ̀ sísọ yín, ìyẹn á jẹ́ kẹ́ ẹ mórí bọ́ nínú àwọn nǹkan tí ó tọ́ tó ń ṣẹlẹ̀ lásìkò yìí. Léni ẹ rí dájú pé ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún dáadáa. Ẹ rí dájú pé ẹ bá àwọn èèyàn tó ṣe é pé wọ́n á bí ìdùnnú àtayọ̀ fún yín ṣe. Ẹ múra dáadáa léni kí ẹ dùn rí. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè, kí ẹ sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín kí ó lágbára jù yín lọ léni. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, lọ́jọ́ tòní ẹ máa feel very better. Ọjọ́ tòní dára púpọ̀ láti rí dájú pé ẹ ṣàwọn kan tá mú kí ìbáṣepọ̀ yín àtàwọn alásùnmọ́ yín kó dánmọ́rán dáadáa, pàápàá tẹ̀yin àti olólùfẹ́ yín. Léni kí ẹ rí dájú pé ẹ ṣàwọn kan tó ṣe é pé ó tayọ, tó ṣe é pé ó máa yà wọn olólùfẹ́ yín lẹ́nu, tí a sì bí kínú wọn dùn káyọ̀ wọn kún dáadáa lénìí. Ṣùgbọ́n ẹ má sì torí yẹn wá pa àwọn nǹkan míì tó ṣe kókó fún yín láti ṣe tìbí iṣẹ́. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà tòun tẹ̀rín, kẹ́ sì wá ìdùnnú ní gbogbo ọ̀nà lénìí pẹ̀lú. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:30 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí bá tẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.